dárúkọ director yìí wọ́n pè wá sí location náà ni aníṣẹ́ lájà àjà náà ní lọ́dún náà lọ́hùn so ẹ mọ̀ ẹ ṣáà yín náà dẹ̀ mọ̀ àwọn iṣẹ́ tá à ń ṣe pé àwọn director mi wọ́n fẹ́ ní bí amúlẹ́kì nìkan mo ṣáà lọ sóko yẹn ó dẹ̀ di pé a máa fẹ́ra yẹn àfẹ́ra èmi ò ṣe tó bá fẹ́ ràn mí lọ́wọ́ ni kẹ́ ràn mí lọ́wọ́ mo wà ní oko yẹn in fact mo wà frustrated ní ọdún náà lọ pé mo ní ó dà kémi máa fi iṣẹ́ ilẹ̀ because mo ti wà frustrated mo lò 4 good days ní oko yẹn mi ṣe one thing uncle yín kákọọdì mo ti sọ fún in fact mo ti sọ fún wọn rí táwọn gan náà rántí uncle yín káṣàárẹ ń ṣàwọn ẹ pé ọmọ yìí tó ń gbà tó ń ẹdẹ ẹ mọ báyìí máa ń ṣe àwà ló tẹ ò ṣe gbogbo àmà lọ sórí kínní alẹ́ a tún máa padà wọ́n ṣàrí pé ojú kan ṣáà ni mo ṣáà ń jókòó sí mi ò ṣe kankan bá gbogbo wá ó ti lò for how many days ni mo ní 4 days ní sà ó wá ti ṣe anything mo ní bẹ́ẹ̀ sà wọ́n ní kí ló ṣẹlẹ̀ mo wá narrate story yẹn fún un pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ láàrin mi àti director wọ́n ní wọ́n ní ṣe káwọn sọ̀rọ̀ kan fún mi wọ́n ní ibi tó máa dé wà débẹ̀ wọ́n ní ìwọ má worry mo ní sàmúnà ti sú mi mo ní because mo ní passion fún iṣẹ́ yìí ni mo ṣe wọ industry mo ní mo dẹ̀ lódìdí ọjọ́ 4 kó má tẹ̀lé rẹ́ kó tiẹ̀ kọjá kámẹ́rà tí ẹ̀ kọjá ká tiẹ̀ dé kó tiẹ̀ kọjá wájú kámẹ́rà ó dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe ka yẹn fún mi ní mi fẹ́ dárúkọ director yẹn olùagbára but mo dúpẹ́ pé lélẹ̀ yìí that same director ló wá dẹni tó wá ń pè mí. ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò gbogbo wa ètò tẹ́ máa ń gbádùn lọ́jọ́ mẹ́jọ jẹ́ ká mọ̀ ẹ́ jẹ́ mọ̀ ẹ́ kí ìwọ náà mọ̀ mí bá a ṣe máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ a tún ti dé o láàárọ̀ ọ̀tún ńlá gbé tòní wá kódà àlejò mi tọ̀tẹ̀ yìí yóò fẹ́ yà yín lẹ́nu pé bó mo ṣe rìn mo rìn ìrìn mi pọ̀ ṣùgbọ́n ẹnu oníkàn báyìí ńlá ti ń gbọ́ pọ̀n ẹ jẹ́ kí wọ́n dárúkọ ara wọn fún gbogbo aráalé àlejò wa. ẹ pẹ̀lẹ́ kúṣẹ́. ẹ káàbọ̀ sórí ètò wa. ṣé mo dúpẹ́. àwọn aráalé lè mọ orúkọ yín. ẹ̀yin tèmi nílé lóko mo kí yín o orúkọ tèmi ni Peju Ajiboye àwọn kan tí máa ń pè mí ní ọmọ old soldier tó bá dẹ̀ tún wù yín ẹ lè pè mí ní mẹ́tọ́ mi déédéé náà ni. Peju ọmọ Ajiboye ọmọ old soldier mẹ́tọ́ mi ìyẹn ni pé gbogbo àwọn orúkọ tẹ́ ẹ dálẹ̀ ẹ̀yin náà lẹ́ni gbogbo ẹ̀. èmi ní lágbára Ọlọ́run èmi lọ́lọ́run jogún gbogbo ẹ̀. èwo wà ní ìnagijẹ yín nínú gbogbo àwọn orúkọ tẹ́ ẹ dá fún wa. èyí tí ó kọ́mọ̀ tó máa ń pè mí ọmọ old soldier. ọmọ old soldier ṣé ẹ lè bá mi yànnà náà fáwọn aráalé bí ọmọ old soldier ṣe jẹ́. ẹ ṣe olóòtú múvì mi kan ni tí mo ṣe ní I think 3 or 4 years ago so bàtọ́lọ́ máa ṣá mi sí tíṣẹ́ mi á jáde ó mì ìlú títì so àti gbà yẹn lọ́ ti bẹ̀rẹ̀ sí ní pè mí táìtù fíìmù yẹn ni ọmọ old soldier so àti gbà yẹn lọ́ ti pè mí ní ọmọ old soldier báwo ni o ọmọ soldier báwo ni o ṣe di pé orúkọ yẹn bó ṣe lẹ̀ mọ́ mi lára nìyẹn tí mo bẹ̀rẹ̀ sí jẹ́ ọmọ old soldier. Peju Ajiboye ọmọ old soldier. èmi nìyẹn another one is a counterfeit. ẹ káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí àlejò mi ẹ jọ̀ọ́ ṣé a lè mọ ọjọ́ orí yín ní dédé àsìkò tí a wà yìí. Wow ẹ ṣe I'm in my late 30s yes ẹ jẹ́ sọ bẹ́ẹ̀ yẹn late 30s bẹ́ẹ̀ ni my late 30s. bí n bá sábà máa ń béèrè ìbéèrè àwọn èèyàn ní late ẹ bá mi kí ni ìtumọ̀ late o. ṣe mọ̀ pé early wà mid wà early yẹn bóyá 31 32 mid yẹn bóyá 35 36 37 but late bóyá bíi 38 39 you know tó ti ń gbẹ́nu lọ sí ó ti yé mi ẹ má yẹ kí n la gbogbo ẹ̀ mọ́lẹ̀ fún mi tó bá yẹ máa bọ̀ ó ti wá yé àwọn ará ilé janju èmi tí mò ń gbọ́ lọ ìpínlẹ̀ wo wá lẹ ti ṣẹ̀wá nílẹ̀ Oòduà wa yìí. ọmọ Kwara State ni mí Ìgbónà onílé tán ti bí mi ilé bàbá mi Ìgbónà ni mí. Ìgbónà Kwara State bẹ́ẹ̀ ni. ẹ dúró Ìgbónà Kwara ìlú wo gangan nípínlẹ̀ Kwara. Òkè Onígbín ni mo ti wá. Ibi tán ti máa ń jẹ̀gbín gan. Tẹ bá sọ bẹ́ẹ̀ báyọ̀ máa ń sọ nìyẹn. ọmọ old soldier bẹ́ẹ̀ ni ibi tán ti ń jẹ ìgbín lọ́pọ̀lọpọ̀.
mi wá mọ̀ bóyá kí n tó dáyé bóyá wọ́n ń rí gbìn bóyá wọ́n máa ti ẹ̀ ń ṣàgbìn bọ̀ gbà tèmi ti wá gbọ́njú èmi ò rí pé à ń ṣàgbìn bẹ́ẹ̀ àwọn máa fowó rà gbìn lọ́dọ̀ tiwa ni o. Ó dà bẹ́ẹ̀ ní kúkúrú ní èdè kúkúrú àwọn ilé ìwé tí ọmọ Oṣòjà lọ sí a lè mọ díẹ̀ nínú ẹ̀. Ẹ ṣé olóòtú ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ibi pẹ̀lẹ́ kékeré bí mo ṣe bẹ̀rẹ̀ primary school mo lọ sí Command Children's School Mọ́kọ́lá Ìbàdàn ibẹ̀ ni mo ti parí primary school ìgbà tí mo parí primary school wọ́n kàn gbé mi lọ sí Port Harcourt lọ́dọ̀ ń kú mi níbẹ̀ mo kọ́kọ́ lọ sí Paradise International School mo kúrò ńbẹ̀ mo ṣe wá lọ sí Capital High School ibẹ̀ ni mo ṣe WAEC ìgbà tí mo wá ṣe tán mo yẹ padà wá sí ilé àwọn bàbá mi nìyẹn mo ṣe wá lọ sí the Polytechnic Ìbàdàn ibẹ̀ ni mo ti ṣe ND mi ìgbà tí mo parí ND mi tí mo ṣe IT mi tán mo wá padà lọ sí fún HND ní Ọ̀ṣun State Polytechnic Ìré ibẹ̀ ni mo ti ṣe HND mi. Ọ̀ṣun State Polytechnic Ọ̀ṣun State Polytechnic ni ẹ padà darí gbogbo ìrìn àjò sí láti kẹ́kọ̀ọ́ ẹ̀kú rìn. Àlejò wa bó o wá ní ìrìn àjò eré orí ìtàgé bó o lẹ ṣe bẹ̀rẹ̀ bó o lẹ ṣe dẹni tí ń ṣeré ilé ni tó jẹ́ pé wá di iṣẹ́ òòjọ́. Ẹ ṣé olóòtú long story ni ìgbà tí mò ń ṣe HND mi lọ́wọ́ tá bá ti ní break ẹ mọ̀ máa wá sílé máa wá sẹ́kọ̀ọ́ mo kàn wo movie ìjọ yẹn náà ni though mo ti ní passion fún láti kékeré because ìgbà tí mi wà ní kékeré ní church mo wà ní drama group ìgbà tí mo wà ní school náà ní Port Harcourt mo wà ní drama group so ìgbà tí mo ṣe ń di mi gan ní the Polytechnic Ìbàdàn àwa ní kinní kan tó máa ń pè ní the Waves Production a máa ń ṣe fíìmù náà níbẹ̀ ni so mo wá délé ìjọ yẹn mo kàn jókòó mo dẹ̀ ń wo movie bí mo ṣe rí if you are interested in acting mo sáré mo bá rò àtìwé mi nìyẹn mo sáré kọ nọ́mbà yẹn lẹ́nu gbúdúdúdú mo sáré kọ́lẹ̀ so mo padà lọ sí school ìgbà tí mo wá padà dé bí mo yẹ pé ọ̀gá mi tó jẹ́ ọ̀gá mi nísìn mo yẹ pé wọ́n ní Radical Kamarudin Saba hello sir I want to come and see you wọ́n dẹ̀ book appointment for me so ìgbà tí mo débẹ̀ mo ẹjọ́ sá pé mo ní interest ní acting ni wọ́n dẹ̀ okay máa tẹ báyìí mo ń ṣàṣàwọn nǹkan tí máa ṣe mo dẹ̀ I'm good to go sir so bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn tí má ti lọ sí school tá bá ti wálé màá lọ fún rìhásà mo ṣàṣe rìhásà fún ọdún mẹ́ta mo join industry ní 2011. So àti gbà yẹn dẹ̀ ní adúpẹ́ lọ́wọ́ lọ sí má ti padà mo ń lọ fún rìhásà ní everywhere la máa ń ṣe rìhásà ń gbà yẹn kó tó di pé èmi náà wá dá dúró pé mo ti gbà yọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá mi èmi náà ti tó lójú bọ́ mo ṣe bẹ̀rẹ̀ èmi nìyẹn. Journey so far 2011 síbi tá a wà yìí náà kì í sọmọdé ìrìn àjò sọmọdé o pẹ̀lú Ọlọ́run káwá nínú gbogbo ìrìn àjò yìí bó ṣe le tó bó ṣe dùn tó ǹjẹ́ ẹ ní àwọn ìrírí mánigbàgbé kankan tí ẹ lè báwọn ará ilé sọ láti kán tó lè kẹ́kọ̀ọ́ pé ọ̀pọ̀lọpọ̀ máa ń rí iṣẹ́ eré orí ìtàgé bíi eré ni wọ́n ń ṣe tí wọ́n á fi mọ̀ pé kì í ṣeré iṣẹ́ ni wọ́n ń lọ bẹ̀ lọ sí ẹ bá wa sọ díẹ̀ fáwọn ará ilé. ẹ mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan olóòtú mo nígbà tí mo wà ní school every Wednesdays ni rehearsal wa mo dẹ̀ máa ń lọ láti Ẹgbẹ́dá lọ sí Èbúté Mẹ́ta ẹ lè imagine every Wednesday mo dẹ̀ ṣe fún ọdún mẹ́ta gbáko ni mo fi ṣe it wasn't easy at all going and coming for that good 3 years mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ṣe láṣeyọrí ṣé ìgbà tí mo dẹ̀ ṣe tán mo dẹ̀ gbàyànjá lọ́wọ́ ọ̀gá mi pé ọ̀gá mi èmi náà fẹ́ ṣe freedom ṣásìkò tó wọ́n ní ó tiẹ̀ ti try so bí mo dẹ̀ ṣe freedom bí mo ṣe bẹ̀rẹ̀ sí produce àwọn movie tèmi náà nìyẹn. Ǹjẹ́ láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ sí dádúró láyé ara yín ẹ ti ní àwọn sinimá kankan tẹ́ ẹ ti ṣe tó jẹ́ tìyín nìkan gangan tá a lè mọ díẹ̀ ńbẹ̀. Ọpẹ́ ni fọ́lọ́run so far so good. Olúwa ṣeun. Ọpẹ́ ni fọ́lọ́run at least till date mo ti produce 8 movies. Yes. Sinimá 8 ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ni. Ṣá lè mọ díẹ̀ nínú sinimá. First one yẹn mo ṣe ní 2014 mo pe àkọlé ẹ̀ ní kí ni mo ṣe ní title ẹ̀ mo ti ṣe Ẹ̀jẹ̀ Omidan Mọ́tọ́lání Igbó Dúdú Mẹ́tọ́ mi Ọmọ Òtòjà Ọ̀gbẹ́ lóríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ ẹ dúpẹ́ pé Ọlọ́run bá wa fi ṣe àmì sí. Ẹ kú ìrìn náà ẹ ti nínú ìgbìyànjú yín Ọlọ́run ti jẹ́ kí ó nítumọ̀ káwọn nínú gbogbo sinimá tẹ̀ ṣe yìí èwo gógógó ni ó gbé Ọmọ Òtòjà tó gbé yín jáde sí gbangba pé lágbájá eré o òṣèré ni o sinimá báyìí ni mo ṣe ló jẹ́ káwọn ayé mọ̀ pé mi náà wà èwo nínú wọn. Ẹ ṣe olóòtú bí mo sọ fún yín lẹ́ẹ̀kan mo náà máa ń pè mí ní ọmọ ṣe rí fíìmù yẹn gangan Ọmọ Òtòjà yẹn òun gangan ló gbé mi jáde àwọn èèyàn tẹ̀ máa rò pé torí pé bọ́sí mi jẹ́ sójà
wọ́n ṣe máa ń kọ́kọ́ pè mí pé irọ́ o múvì mi gangan ni Old Soldier ọlọ́pàá ní ẹ lọ àwọn tá a wo iṣẹ́ yìí àmọ́ àgbádùn iṣẹ́ ẹ lọ wo iṣẹ́ wọn bẹ̀rẹ̀ sọ fún iṣẹ́ yìí so bó ṣe di pé wọ́n lé orúkọ yẹn mọ́ mi lára nìyẹn ìgbà tí mo tún wá ṣe mẹ̀tọ́ mi ní last year tó tún wá di pé àwọn kan tún wá ń pè mẹ̀tọ́ mi àwọn kan ń pè ọmọ Old Soldier so tó bá ti tẹ́ wọn lọ́rùn nìkan máa pè mí lọ déédéé náà ní gbogbo àṣà jẹ́ gbogbo ẹ̀ lọ́nà ni ọpẹ́ ní fọ́lọ́. ìrìn àjò ohun ti ládùn nínú ní tí wàá bá a dùn jẹ́ ìlédùn òní jẹ́ kẹ́rì. ní tí mo wá fẹ́ béèrè yìí ni pé ǹjẹ́ a ti rí ìgbà kankan rí tẹ ní ìbápàdé àbí ìpèníjà kankan nínú iṣẹ́ yìí tó jẹ́ pé ó fẹ́ lè jẹ́ pé fẹ́ sọ pé mi ò ṣe mọ́ ṣá lè gbọ́yọ kan àbí èlò kan nínú ẹ̀ káwọn ará lè fi kẹ́kọ̀ọ́. ó pọ̀ àmọ́ màá kọ́ sọyọ̀ kan bẹ̀. mi ìrántí yí ẹ̀yẹn náà but ó ti ń lọ bí I think mi ìrántí ọdún yẹn but ó ti ṣe díẹ̀ mi ìfẹ́ dárúkọ director yẹn wọ́n pè wá sí location náà ni aníṣẹ́ lájà àjà náà ni lọ́dún náà lọ́hùn so ẹ mọ̀ ẹ ṣáà yín náà dẹ̀ mọ̀ àwọn iṣẹ́ tá à ń ṣe pé àwọn director mi wọ́n fẹ́ ní àmúlẹ́kì ní kọ̀wé mo ṣáà lọ sóko yẹn ó dẹ̀ di pé a máa fẹ́ra yẹn àfẹ́ra èmi ò ṣe tó bá fẹ́ ràn mí lọ́wọ́ ni kẹ́ ràn mí lọ́wọ́ mo wà ní oko yẹn in fact mo wà frustrated ní ọdún náà lọ pé mo ní ó dà kí mi máa fi iṣẹ́ ilẹ̀ because mo ti wà frustrated mo lo 4 good days ní oko yẹn mi ṣe one thing uncle yín kákọọdì mo ti sọ fún in fact mo ti sọ fún wọn rí táwọn gan náà rántí uncle yín káṣàárẹ mo ṣàwọn wò pé ọmọ yìí tó ń gbà tó ń ẹ̀dẹ̀ ẹ̀mọ̀ báyìí máa ń ṣe àwà lóòótẹ́ ò ṣe gbogbo àmà lọ sórí kínní alẹ́ a tún máa padà wọ́n ṣàrí pé ojú kan ṣáà ni mo ṣáà ń jókòó sí mi ò ṣe kankan bá gbogbo wá ó ti lò for how many days ni mo ní 4 days ní sàn ó wàá ti ṣe anything mo ní bẹ́ẹ̀ sàn ó ní kí ló ṣẹlẹ̀ mo wá narrate story yẹn fún un pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ láàrin mi àti director wọ́n ní wọ́n ní ṣe káwọn sọ̀rọ̀ kan fún mi wọ́n ní ibi tó máa dé wà débẹ̀ wọ́n ní ìwọ má worry mo ní Sàámú náà ti sú mi mo ní because mo ní passion fún iṣẹ́ yìí ni mo ṣe wọ industry mo ní mo dẹ̀ lódìdí ọjọ́ 4 kó má tẹ̀lé rẹ́ kó tiẹ̀ kọjá kámẹ́rà tí ẹ̀ kọjá ká tiẹ̀ dé kó tiẹ̀ kọjá wájú kámẹ́rà ó dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe kan yẹn fún mi ní mi fẹ́ dárúkọ director yẹn olùagbára but mo dúpẹ́ pé lélẹ̀ yìí that same director ló wá dẹni tó wá ń pè mí wọ́n á wò pé Ọlọ́run mo wá rántí ọ̀rọ̀ uncle Yínká ń gbà yẹn pé farabalẹ̀ ibi tó máa dé o máa débẹ̀ Ọlọ́run máa gbé ẹ̀gà so àti gbà yẹn báyìí torí èmi kì í gbàgbé uncle Yínká pé ọ̀rọ̀ tán sọ yẹn pé mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọpẹ́ ní fọ́lọ́run ibi tá a délé ni because ó wà so challenging ó dẹ̀ wà frustrating pé ẹ wo ó dẹ̀ pé ibi tí mo ṣe é dé jẹ́ lọ wáṣẹ́ mi ṣe mo kó ti parí HND mi jẹ́ kí n lọ wá gbọ́n certificate mi kí n lọ wáṣẹ́ síta but wọ́n sọ fún mi pé rárá ibi tó máa dé o máa débẹ̀ never wọ́n ní ẹni tó bá give up ló fuck up èmi náà lè rò pé èmi náà yà ní give up nìyẹn ó bá ṣe nǹkan tó bá máa gbà lá máa gbà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ibi tá a délé ni Olúwa ṣeun nǹkan kẹsẹ̀ ràgbó ẹ ti gbìyànjú nínú ìrìn àjò yìí náà mo wá fẹ́ béèrè kan pé níbi tí iṣẹ́ wa ìdé dúró pàápàá iṣẹ́ orí ìtàgé ojúde tá a ti ń wò lásìkò yìí tó jẹ́ YouTube àti Nollywood at large ojú wo lẹ fi ń wò níbi ọdún 10 sí àsìkò yìí níbo lẹ rò pé ìrìn àjò yẹn lè ti dé níbi ọdún 10 síbi tá a wà yìí. ẹ ṣe olóòtú mo máa ń sọ̀rọ̀ kan máa ní international award ni mo fẹ́ international award ni mo fẹ́ mo dẹ̀ mọ̀ pé in the next 10 years I don't want to just be our country le mo fẹ́ kó jẹ́ pé all over the world not ti máa gbórúkọ kí award wa máa wá from left to right mo dẹ̀ mọ̀ kí bọ́ọ̀lù ṣe máa ṣe nìyẹn so in 10 years to this time mo mọ̀ pé lágbára Ọlọ́run bí Ọlọ́run ti ń bẹ ibi tá a wà yìí kan la máa wà Ọlọ́run á ti gbé wa ju orí ìbáyìí lágbára Ọlọ́run. ẹ ṣe àlejò mi kú oorun látàárọ̀ mo dúpẹ́ pé bí mo ṣe ń jù lẹ́yìn náà ń bá mi dá padà jọ̀wọ́ rẹ̀ yín bẹ́ẹ̀ náà ni kò sú èmi tí mò ń béèrè ẹ̀yin tí wọ́n fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé ọ̀rọ̀ àmọ̀ràn kan àbí méjì fún àwọn akẹgbẹ́ yín pàápàá àwọn ọ̀dọ́ tí àwọn náà ń gbèrò pé èmi náà fẹ́ jẹ́ nǹkan nínú iṣẹ́ yìí ẹ bá mi fún wọn ní ọ̀rọ̀ àmọ̀ràn ká tó máa lọ. ẹ ṣe olóòtú àmọ̀ràn mi ò pọ̀ rárá àwọn tó ń inspire pé I want to be an actress I want to be an actor àbí àwọn tó ń bọ̀ pé iṣẹ́ yèmí náà gbọ́dọ̀ ṣe advice mo fẹ́ fún wọn ni wípé first thing patience sùúrù wọ́n gbọ́dọ̀ ní sùúrù gan-an ni ṣé àríṣẹ́ wà yìí ẹni tí ò bá ní sùúrù ó máa quit ni because wọ́n rò pé at a point wọ́n rò pé kí ni mò ń dára mi láàmú fún gan pàápàá but téèyàn bá ní sùúrù perseverance ó ṣe pàtàkì àwọn téèyàn bá dẹ̀ bá níwájú kéèyàn ṣe kíni kéèyàn respect wọn kéèyàn fún wọn ní honour tí wọ́n deserve téèyàn bá ti lè ṣe àwọn nǹkan báyẹn with patience perseverance
I tell you, you get there. Kò síbi téèyàn lọ téèyàn ò dé. It's just a matter of time. Steady èèyàn máa dé ibi tó ń lọ. So àmọ̀ràn mi ni wípé sùúrù tó pọ̀ ẹni tó bá rò pé iṣẹ́ yìí ó wù mí pé mo dìídì fẹ́ wá mú èmi náà fẹ́ wá achieve dream mi. Sùúrù tó pọ̀ rẹpẹtẹ ó máa ṣe gbò. Ẹ̀yin ọ̀dọ́ ẹ ti gbọ́ o, òkodoro ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu àlejò mi pé kẹ́ lọ ní sùúrù, ẹ lọ bómi sùúrù mu. Ó wà very very important. Ìkánjú báyìí kọ́ la fi lábẹ́ gbóná pé yóò bá jọyìn inú àpáta kò ní wẹnu àáké. Àfi ká gbómi sùúrù mu ká lè délẹ̀ ìlérí. Àlejò mi mo kí yín lọ́pọ̀lọpọ̀ pé ẹ kú àtàárọ̀, ẹ sì kú ohùn. Mo nígbàgbọ́ pé bó bá dìgbà míì fi máa tán pé ẹ wá o, ẹ tún wá bá wa dá ṣètò, ẹ dá wa lóhùn. Kíákíá ni má wọrí máa débi. Ẹ ṣeun gan ni. Ká tó máa wà lọlé mo wọ́n fẹ́ kẹ́ bá mi sọ fáwọn èèyàn wa tó wà nílé pé ká máa bá wa wo ìkànnì Mundio TV. Pàápàá ètò wa jẹ́ ká mọ̀ ẹ́, ó ṣe pàtàkì ká máa bá wa wò. Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà. Ẹ̀yin tèmi ẹ máa bá wa wo Mundio TV lórí ètò jẹ́ ká mọ̀ ẹ́. Anywhere tẹ́ bá wà kò síbi tẹ́ wà tẹ́ ti lè wò ó. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run èmi Peju Ajiboye mo stamp ẹ pé kẹ́ máa wo Mundio TV. Thank you very much. I love you all. Ẹ wá rí nǹkan báyìí bá a ṣe fi orí bẹ́ẹ̀ náà lórí èmi wá la ò ní yọ̀ sí àlejò àwọn náà tún sọ fún wa pé ẹ máa bá wa wò ó gbogbo ìgbà kẹ́ máa bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá ti bọ́ sórí YouTube tẹ̀ Mundio yóò gbé wa gàdàgbà báyìí ni ẹ sì rétò yín bẹ́ẹ̀ ìrọ̀rùn báyìí ló bá dé mo tẹ wá fi ń da dátà yín tẹ fi ń ra gbogbo ẹ̀ tẹ fi ń ṣe gbogbo ẹ̀ fi ń jọra wọn kò mà ní sun yín kò mà ní rẹ̀ yín o lágbára a tún lọ lọ́sẹ̀ yìí àwa là ń lọ báyìí ẹ̀yin náà látùkú bá lọ́jọ́ mẹ́jọ kò ní sun yín kò ní rẹ̀ wá lágbára Elédùmarè bá a ṣe fi yín sí náà là á ṣe bá yín ìtẹ̀síwájú ní mọ̀ bá gbogbo wa o ọlá Elédùà ká fèrè pàdé ó dàbọ̀.